Action. Tó wọ́n ní ewúrẹ́ tí ó bá wọlé tí ò kágò á di ẹran mímúso, àgùntàn tó bá wọlé tí ò bá kágò á di ẹran àdèmọ́lẹ̀. Bí erin bá jí nínú igbó àṣebà fún olúgbó. Èmi Obadiah Oloyede, mo ṣèbà fún Ọlọ́run ọba mi òkè, ọba àná, ọba ìní, ọba lọ́jọ́ gbogbo tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè rí ọjọ́ òní ní ayọ̀ àti àlàáfíà, torí pé láti ìjẹ́jọ́ títí di òní òun náà ni ó pa wá mọ́. Bí a bá wò ó lórí ètò wa lónìí, bí a bá wo apá ọ̀tún mi, a máa rí pé àlejò ńlá kan la gbé wá sí orí ètò lénìí. Ẹ bá mi dá orúkọ yín fún gbogbo àwọn ará. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ pẹ́ òkú, a kí wa nílé, akọmọdé, a kí àgbà, gbogbo àwọn táwọn wò wá, a kí wa. Òjòjò ló ṣògú, ara ògó le, a kí wa tó jọ́ méjì mẹ́ta. So orúkọ mi náà ni Joshua Ọpẹ́yẹmí. Èmi náà máa ní omi náà ní kọkú, orí kọkú ẹ̀dá ò pa. So a kí wa kú ètò. Bí a bá wò ó ní ìjẹ́jọ́ ibi tí a mú ètò wa dúró sí, òun náà ni ọ̀rọ̀ lórí iṣẹ́ bábà. Bí a bá ń wo àlejò wa, ó dàbí pé gbogbo wa náà láti mọ̀, ṣùgbọ́n àwa a mọ̀ wọ́n. Ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn ará ilé àti ibi tó ń wò wá. Dúpẹ́ lọ́ fún Ọlọ́run, ká dúpẹ́ lọ́ fún àtòsí wípé Ọlọ́run ọ̀ṣọ́ wa láti jẹ́jọ́ sí ẹni. Orúkọ tèmi ni Àìlá Èlíjà. Bí a bá wò ó ní ìjẹ́jọ́, a sọ fún wa pé lénìí a máa yànnàná iṣẹ́ bábà. Bí a bá wò a rí pé àwọn ọ̀gá wa kan la tún gbé wá sí orí ètò lénìí. Àwọn jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́. Ilé-iṣẹ́ wọn ni wọ́n máa ń pè ní Ọpẹ́yẹmí coiffure, Ọpẹ́yẹmí bábà. Lénìí òun náà ni pé a fẹ́ mọ̀ díẹ̀, torí pé fún àǹfààní àwa náà tí a wà ní orí ètò, àbí fún àǹfààní gbogbo àwọn ọmọ wa, torí pé a bá wò ẹlòmíì tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ á lo oṣù kan, á lo oṣù méjì, á lo oṣù mẹ́ta, á ti fi ṣẹlẹ̀ tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, a mọ̀ pé a máa béèrè àwọn àlàyé díẹ̀ lọ́wọ́ yín kí ẹ bá wa tàn ìmọ́lẹ̀ sí fún gbogbo àwọn ènìyàn tí ó ń wò wá ní ilé. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, iṣẹ́ bábà yìí bá jẹ́ pé èèyàn bá fẹ́ kọ́, torí àwa ń sìn, àwa ti mọ̀ pé àwa ti dàgbà, àti falẹ̀ mọ́ bùkátà wa. Àbẹ́ máa gbà mí sí ṣọ́ọ̀bù. ń bọ̀ táyé bá wà ẹ sọ fún wa o. Ó bá jẹ́ pé èèyàn fẹ́ mọ̀ nípa iṣẹ́ bábà yìí, irú ìgbésẹ̀ wo lérúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé? Dúpẹ́ lọ́ fún yín. Ìgbésẹ̀ pọ̀ èèyàn gbọ́dọ̀ gbé nípa iṣẹ́ bábà. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni mọ̀ pé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ bábà, lọ́mọdé lágbà, ó gbọ́dọ̀ mọ̀ ìkan, ó mọ̀ ìka níwọ̀nba díẹ̀. Ìyẹn ni ẹ̀kọ́ ìwé. Ó gbọ́dọ̀ mọ̀ ìkan kó mọ̀ ìka díẹ̀. Ìgbà yẹn ni iṣẹ́ náà yóò tẹ̀síwájú. Iṣẹ́ bábà jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé iṣẹ́ pàtàkì ni. Iṣẹ́ pàtàkì ni iṣẹ́ bábà jẹ́. Iṣẹ́ tó jẹ́ pé téèyàn bá kọ́ ọ, tó bá falẹ̀ mọ́, á rí èrè ńbẹ̀. A jẹ́ pé iṣẹ́ yìí tí èèyàn bá falẹ̀ mọ́ tó kọjú mọ́ dáadáa, ó ṣe é gbé bùkátà. Mo dúpẹ́ lọ́ fún yín. Iṣẹ́ yẹn ó ṣe é gbé bùkátà ní gbogbo ọ̀nà, torí pé téèyàn bá ń ṣe nǹkan tí kò bá falẹ̀ mọ́, kò ní rí èrè ńbẹ̀. Torí pé iṣẹ́ bábà tá à ń wò yìí, ọ̀pọ̀ kò pọ́n iṣẹ́ náà. Àwọn ọ̀pọ̀ kò pọ́n láti máa kọ́ iṣẹ́ náà. Ọmọ ìgbà tí wọ́n rí mọ̀ pé iṣẹ́ náà ọ̀ṣẹ́ nìyí làwọn èèyàn ṣẹ̀rọ sí inú iṣẹ́ náà. So àlejò wa, mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ẹni máa kọ́ṣẹ́ bábà yìí,
ó gbọ́dọ̀ ní ìmọ̀ díẹ̀ náà kó tó di pé ó tẹ̀síwájú láti nípa iṣẹ́ náà. Nǹkan tí mo fẹ́ bèèrè ni pé ìmọ̀ yẹn láti bíléèdì tí ẹ̀ ń lò ẹ̀hún ló fẹ́ kọ sílẹ̀ àbí kí ni ìmọ̀ yẹn ní ṣe nínú iṣẹ́ bábà? Ẹ ṣé nípa ìmọ̀ nínú iṣẹ́ bábà, torí tí ọmọ kan bá wà tí ó bá lọ sílé ìwé iṣẹ́ náà á kù díẹ̀ ká tó fún ọmọ náà. Àsìkò tó yẹ kó lò kó fi parí iṣẹ́ náà á lò jù bẹ́ẹ̀ lọ nígbà tí kò bá ti ní ìmọ̀ kankan nípa ìwé yẹn. Òun ló máa ń mú lọ́jọ́ pé àwọn ọpọlọ wọn máa ń sílẹ̀ láti ṣiṣẹ́ náà. Òun náà ni pé ó kan dandan fún ọmọ láti lọ sí ilé ìwé. Dandan ni ó kéré kó ka 6 tàbí jù bẹ́ẹ̀ lọ ọmọ ó gbọ́dọ̀ ka ìwé. Gbogbo ẹ̀yin aráalé òun náà lè ń gbọ́ lẹ́nu fún àlejò wa yìí. Òun náà ni wọ́n ní ó kan dandan fún ọmọ láti lọ sí ilé ìwé, láti kàwé, láti mọ ìwé. Àlejò wa ẹ jọ̀ọ́ ẹ má bínú, èmi tó fẹ́ béèrè ìbéèrè kan. Ìbéèrè náà ni pé kí ni àǹfààní tó wà nínú iṣẹ́ bábà yìí gangan? Ẹ ṣé, àǹfààní pọ̀ nínú iṣẹ́ bábà. Torí gẹ́gẹ́ bí èmi ṣe jókòó yìí mo ti rí àǹfààní nínú iṣẹ́ bábà gidigidi gan. Torí pé ẹni tó bá ṣiṣẹ́ tí ó bá falẹ̀ mọ́ṣẹ́ kò lè rí àǹfààní nínú ẹ̀. Òun náà ni pé iṣẹ́ gbogbo wà fún ìfalẹ̀mọ́. Tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ kan ó gbọ́dọ̀ falẹ̀mọ́ ni láfi rí èrè iṣẹ́ yẹn gbà. Tí ẹ bá ń ṣe tí ó bá falẹ̀mọ́ àti lè rí èrè níbẹ̀ á kù díẹ̀ káàtó. Àlejò wa ẹ má bínú, mo ní ìbéèrè kékeré kan tí mo fẹ́ béèrè. Ìbéèrè yẹn ni pé iṣẹ́ bábà yìí ṣé èèyàn lè ṣe kó tún mú iṣẹ́ míì mọ́ àbí iṣẹ́ bábà yìí nìkan náà ni èèyàn lè? Ẹ ṣé, ẹ̀rí iṣẹ́ bábà tí à ń ṣe kọ̀kọ́ iṣẹ́ kan tí gbogbo iṣẹ́ ló dìrọ̀ mọ́. Àgbẹ̀ tó bá ń ṣe bábà o gbọ́dọ̀ ṣe àgbẹ̀ mọ́, o gbọ́dọ̀ roko. Tó bá tún mú iṣẹ́ kẹ̀ṣẹ̀ lẹ́yìn ẹ̀ o gbọ́dọ̀ mú mọ́, ìgbà yẹn iṣẹ́ yẹn á máa lọ sókè. Òun náà ni pé iṣẹ́ kan ṣoṣo tó fún yàn. Iṣẹ́ kan ṣoṣo kò tó fún yàn láyé. Tó bá fẹ́ jẹ́yàn iṣẹ́ kan ṣoṣo kò tó fún yàn láyé. O gbọ́dọ̀ mú iṣẹ́ kan mọ́, iṣẹ́ yẹn á máa fi tẹ̀síwájú. A jẹ́ wípé bóyá irú tí ń sìn bóyá èmi ń wo àwòkọ́ṣe yín pé bóyá bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ ń dán nígboro èmi náà fẹ́ wo àwòkọ́ṣe. A jẹ́ pé màá sáré kọjá lánìyẹn. Torí bí èmi ṣe wà yìí mi ṣàgbẹ̀ kò síṣẹ́ tí mi kì í ṣe. Mo ń ṣe àgbẹ̀ yẹn mo fi ń gbé àmọ́ iṣẹ́ yẹn mo bójútó. Iṣẹ́ yẹn olóhùn ràn mí lọ́wọ́ ni mo fi ń ṣe àgbẹ̀. Torí pé tí n bá lọ síbi iṣẹ́ owó iṣẹ́ yẹn òun ni mo máa ń ná sóko. Owó iṣẹ́ yẹn òun ni mo máa ń ná sóko. Ló fi jẹ́ pé téèyàn bá ń ṣiṣẹ́ kan ó gbọ́dọ̀ falẹ̀ mọ́ kó lè rérè ń bẹ̀. Àlejò wa iṣẹ́ bábà yìí kí ni ìwúlò rẹ̀ gangan? Iṣẹ́ bábà ó wúlò láàrin ìlú gidi gan. Torí pé tí orí èèyàn bá kún bábà la tún ṣe. Gbogbo tí irùngbọ̀n bá kún bábà la ṣe é. Ẹlòmíì wà ń sìn a fẹ́ lọ sí patí a fẹ́ lọ sóde kan ìgbà tí orí kún ẹ̀gbọ́n kún dandan ló gbọ́dọ̀ rí bábà. Bí ó bá sí bábà láàrin ìlú gbogbo èèyàn á ti rí bíi wèrè. Bẹ́ẹ̀ni. Òótọ́ ni o, torí a rí àwọn ọ̀pọ̀ tó jẹ́ pé wọ́n yìí gẹrun wọn sójú ẹ̀. Àǹfààní tí bábà wà nílùú fún òun nìyẹn. Àlejò wa ẹ̀rín méjì kan tún wà ńbẹ̀ tí mo tún fẹ́ ká yànnà náà ká sọ̀rọ̀ níbẹ̀. Òun náà ni pé kí ni ìkópa òbí lórí ọmọ tá a fi sí ẹnu iṣẹ́ bábà? Kí ni ìkópa òbí lórí ẹ̀? Ẹ ṣé, ìkópa òbí lórí àwọn ọmọọṣẹ́ ó pọ̀ gidi gan. Torí òbí tó bá ti fọ ọmọ síbi iṣẹ́ tí
ọmọ ti wà níbi iṣẹ́ yẹn òbí yẹn gbọ́dọ̀ bójú tó ọmọ yẹn kí ọmọ yẹn kó lè ṣàṣeyọrí òbí tí kò bá bójú tó ọmọ tó bá yá ayọ̀ nẹ̀ fún. ó ṣeé ṣe kí ọmọ yẹn má gbọ́ràn. ó ṣeé ṣe kí ọmọ yẹn kó tiẹ̀ má gbọ́ nǹkan. kọ́mọ yẹn ya ìpáǹlé. ọwọ́ òbí ló ti wá. òbí yẹn gbọ́dọ̀ bójú tó àwọn ọmọ yẹn kí òbí yẹn kó rán wọn débi tó tí wọ́n fẹ́ dé. àlejò wa ẹ jẹ́ n bèrè lè kàfé kásẹ̀ lẹ̀ a máa ń rí àwọn ọmọ kan nísìn tó bá fún wọn lówó ńlé pé kán lọ síbi iṣẹ́ wàá bá wọn lè jí bọ́ọ̀lù náà ń gbá kiri àbí wọn ò ní débi iṣẹ́ tó bá tó agogo tán tẹ máa ń close ní ṣọ́ọ̀bù tẹ máa ń close ní ṣọ́ọ̀bù làwọn náà máa padà wá sílé. ẹ ṣe ọwọ́ àwọn òbí ló wà. ọwọ́ òbí ló wà. òbí ló wà. torí pé tó bá jẹ́ pé àwọn òbí ẹ̀ bá dúró déédéé pẹ̀lú àwọn ọmọ yẹn ni àwọn òbí wọn gbọ́dọ̀ súnmọ́ ọ̀gá wọn gbọ́dọ̀ máa wá sí lọ́dọ̀ ọ̀gá báwo làwọn ọmọ mi ṣe ń ṣe bíṣọ́ọ̀bù ṣé wọ́n wá bíṣẹ́ déédéé báwo ni wọ́n ṣe ń ṣe gbà. òun náà ni pé nígbà téèyàn bá fi ọmọ síbi èèyàn gbọ́dọ̀ máa ṣàbẹ̀wò rẹ̀. ọmọ ṣàbẹ̀wò ẹ̀ lọ́dọ̀ ọ̀gá ọjọ́ tí ọmọ yẹn kò bá ti wá sí ṣọ́ọ̀bù yẹn bọ̀ ọ̀gá yẹn á lè bọ̀ ẹ̀yin náà lè dá ọmọ dúró sílé ọmọ ti wá lọ o mi tí ì rí ṣọ́ọ̀bù bọ̀ wọ́n á dẹ̀ mọ bí wọ́n máa ṣe gbà. wọ́n jọ máa fọwọ́sowọ́pọ̀ sórí ọmọ yẹn. ọwọ́ òbí ìyẹn wà. àwa òbí ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu àlejò wa yìí a rí i pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa láti ṣe gbogbo àwa tí a ní àǹfààní láti máa wò wá lórí iléeṣẹ́ wa TV Logdra TV iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe òun náà ní pé gbogbo wa ká bójútó àwọn ọmọ wa dáadáa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ iṣẹ́ bí a bá wo àlejò wa wọ́n tó ń fa ọ̀rọ̀ kan jáde wọ́n sọ wáyé pé kó tó di pé ọmọ fẹ́ kọ́ṣẹ́ ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ sí iléèwé òun náà ní pé ọmọ gbọ́dọ̀ kọ́kọ́ mọ ìwé kó dá a lójú náà kó tó di pé ó fẹ́ lọ sí ibi iṣẹ́ gbogbo ojú tó ní àǹfààní láti máa wò wá ní àkókò yìí pàtàkì ọ̀rọ̀ wa sí òun náà ní pé ká bójútó àwọn ọmọ wa kó tó di pé a ó máa fi eléyìí ṣe lọ àlejò wa ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn aráàlú kí wọ́n tó gbọ́ orúkọ yín. orúkọ tèmi ni Àìlá Èlíjà. Àìlá Èlíjà. ẹ má gbàgbé eré ètò wa náà la wà iṣẹ́ ni kókó iṣẹ́ ṣe pàtàkì so kí n tó dárúkọ mi mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin aráalé iṣẹ́ wo ló rọrùn jù nínú iṣẹ́ tí ó máa mú wa tí ó pé èèyàn á ṣe tí ò ní làágùn rárá tó wá dẹ̀ máa wọlé mo fẹ́ kọ́mẹ́ǹtì lérí ìbéèrè yẹn dáadáa mo fẹ́ kẹ́ bá mi dáhùn ẹ̀. ẹ máa fún wa lésì kó tó di ọjọ́ mẹ́jọ. so orúkọ mi náà ni Joshua Ọpẹ́yẹmí oríkọkú ẹ̀dá òpa. gbogbo ẹ̀yin aráalé mo kí wa lọ́kùnrin mo kí wa ní obìnrin mo gbàdúrà lórúkọ Jésù ojú tí ẹ fi ń wò wá ojú náà kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa náà etí náà kò ní di mo kí aládarí mo kí ọ̀gá àgbà aládarí Logdra TV mo kí wọn lọ́pọ̀lọpọ̀ wọn kú iṣẹ́ takuntakun àkàn ọmọ fọlọ́run ṣọ́ mo tún padà mo tún kí ọmọ ẹ̀mí náà Alaaye Matthew àwọn náà ló ń bá wa tẹ̀ tó ti gbogbo ẹ fi ń ẹ wò ó mo tún padà mo tún kí ọmọ ẹ̀mí náà Alaaye Matthew tí gbogbo èèyàn mọ̀ sí Prince Mercy àwọn ló ń bá wa tẹ̀ ló ń bá wa ṣe tí ẹ fi ń gbọ́ wa tí gbogbo ẹ fi ń dùn mo gbàdúrà lórúkọ Jésù iléeṣẹ́ náà a máa tẹ̀síwájú mo kí gbogbo àwọn aláfọwọ́sowọ́pọ̀ náà pé lágbára Ọlọ́run a máa tẹ̀síwájú èmi náà tí ẹ ti mọ̀ òun náà ni pé òun náà ni Oloyede Obadiah a máa sọ pé ọ̀bẹ ní bẹ́ṣú àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà o tó bá di ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé o ire o. Logdra TV ìkànnì tí Ọlọ́run yọ́nú sí ni ẹ máa wò ní gbogbo ọjọ́ mẹ́jọ ẹ sì máa gbádùn ẹ̀ Ọlọ́run á ràn yín lọ́wọ́.